gbà tí mo gbàdúrà Olúwa sọ fún mi pé ẹ̀bi ló wà lórí Adédoyin. Kò sí ọ̀nà tí wọ́n lè gbé gbà bí Ọlọ́run bí èèyàn bá dá tí ò bá dá dáadáa Ọlọ́run máa dá fún Adédoyin. Olúwa ló ní 2023 gbogbo àwọn tí wọ́n ṣì jáde tó ń para wọn tó ń jà lórí ara wọn tó ń báyàn jà tó tí APC ń bá PDP jà tó ń bá Labour jà tó ní kákún jáde yìí Olúwa máa fìdí gbogbo wọn rẹmi. Àwọn tó ń da Nàìjíríà láàmú nìyẹn. Ìtẹ̀jẹ̀sílẹ̀ ti pọ̀ jù lọ́tún lọ́sì. Ọkọ pa ìyàwó ẹ̀, bàbá pa ọmọ ẹ̀, ọmọ pa bàbá ẹ̀, oríṣiríṣi. Tó bá jẹ́ pé àdúrà táwọn èèyàn ń gbà ní Nàìjíríà ò bá ju ogun Sọ́dọ̀mù àti Gòmórà lọ. Ẹ kú dédé àsìkò yìí níbikíbi tí ẹ bá ti ń wò mí tàbí níbikíbi tí ẹ bá ti ń gbọ́ ohùn mi Olúwaṣẹ́gun yẹn náà ṣì ni kò tí ì yí padà. Àwọn ọ̀rọ̀ kan ló dàbí kókó tí a fẹ́ mú jáde àmọ́ mo rọ̀ yín ẹ̀yin ará ilé ẹ wo fídíò yìí láti bẹ̀rẹ̀ ẹ wò dé àárín ẹ wò láti àárín ẹ wò dé ìparí nítorí pé lénìí ẹ máa gbọ́ bẹ́ńbẹ́ yẹ́kọ̀ ọ̀rọ̀ ẹ máa gbọ́ àwọn ọ̀rọ̀ ńláńláńlá tí ẹ kò gbọ́ rí ìdí tí ohun gbogbo fi wọ́ lórílẹ̀‐èdè yìí la máa gbọ́ lénìí bí ìpànìyàn ṣe jẹ́ lórílẹ̀‐èdè yìí ẹ máa gbọ́ bí ògùn owó ṣe ṣẹlẹ̀ ẹ máa gbọ́ kódà bóyá Yorùbá nation máa wá sí ayé tàbí kò ní wá sáyé ẹ máa gbọ́. Ìlú Ìtòrí la wà ní ìpínlẹ̀ Ògùn ibẹ̀ la wà báyìí nínú ìjọ àwọn bàbá wa ti S.O. Ọ̀jájúní ìyẹn ti bàbá authority. Àwọn eléyìí fi àṣẹ ń sọ̀rọ̀ ẹ máa rò pé báwo mo ṣe dé yìí ìròyìn kan ló tẹ̀ wá létí wípé bàbá yìí fúnra ẹ̀ sọ wípé wòlíì ni òun ṣe a máa mọ̀ bí àwòlíì ní arákùnrin yìí ìyẹn ni bàbá wa S.O. Ọ̀jájúní àbí wọn kì í ṣe wòlíì. Ìjọ tí a wà yìí ni wọ́n pè ní Zion City Church of Christ Apostle International ní orí òkè ibi tí àdúrà ti ń gbà àti ibi tí orin yìí ti ń bọ́ ibẹ̀ ni a wà báyìí. Ẹ má jẹ́ ká fa ọ̀rọ̀ gùn ẹni tó lọ̀rọ̀ fúnra ẹ̀ ti wà lórí ìjókòó. Ẹ ṣé ẹ jọ̀ọ́ ẹ kú dédé àsìkò yìí bàbá wa. Olótù ẹ ṣeun. Bẹ́ẹ̀ ni ẹ jẹ́ kí ẹ bá wa gbóhùn sókè kí àwọn ará ilé mọ̀ pé ibi tí a wà gangan ibi tí ọ̀rọ̀ ti ń bọ́ tí àṣẹ sì ti ń fọ̀n òní. Ẹ jọ̀wọ́ máa fẹ́ kí ẹ dárúkọ yín fáwọn ará ilé àti ìjọ tí a wà yìí àtàwọn iṣẹ́ ìyanu kéékèèké tí Ọlọ́run ti gba ọwọ́ yín ṣe lákọ̀ọ́kọ́ ná. Ẹ ṣé olótù. Orúkọ mi ni Sunday Olúwọlé Ọ̀jájúní tí gbogbo èèyàn mọ̀ sí bàbá authority ní ìlú Ìtòrí ní Ogun State. Ìjọ tí Ọlọ́run ti ọwọ́ wa gbé kalẹ̀ ìjọ yẹn ni Zion City Church of Christ Apostle International Prayer and Praise Center. Òun lẹ ti gbọ́ èyí o ẹ̀yin ará ilé wọ́n sọ pé ìjọ yìí àwọn làwọn dálẹ̀ wọn bá wọn dálẹ̀. Mo mọ̀ pé àwọn ọ̀rọ̀ kan máa wà lọ́kàn yín tí ẹ̀yin fẹ́ béèrè màá bá yín béèrè lọ́wọ́ wọn. Ẹ jọ̀ọ́ bàbá gbogbo alamọ bí orílẹ̀-èdè ṣe rí kódà ìpànìyàn lọ́tún àti lósì kódà pàápàá ní ìlú Ògùn State tí a wà yìí wọ́n jẹ́ kí a mọ̀ pé àwọn Fúlàní yìí wọ́n ti wà ní ìlú Ògùn State tí ń ṣe Ráúndà ní ìlú Abẹ́òkúta. Ẹ jọ̀ọ́ bàbá kí ni a gbọ́ pé bàbá kan ó fún ara ẹ̀ fi ọmọ ẹ̀ ó fi ṣògùn owó ìyẹn ìkíní. Ìkejì ni pé ní ìlú Ráúndà a gbọ́ pé wọ́n ti jí àwọn ènìyàn kan gbé fún bí oṣù mélòó kan sẹ́yìn. Kò tó wá tán síbẹ̀ nìkan o wọ́n ti jẹ́ ká mọ̀ pé ní ìlú Lẹ́mẹ tí ń ṣàbẹ́òkúta yìí náà ọkọ àti ìyàwó kan wọ́n gbìmọ̀ pọ̀ wọ́n pa ọmọ kan ṣoṣo tí ẹnìkan bí. Ẹ má bínú ṣé ká sọ pé Bíbélì fọwọ́ sí ògùn owó ni àbí kí ni kí a pè kí ni ojúwèé tọ̀dọ̀ títí yín àbí irú àwọn ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ yìí kí lẹ̀yin rò pé ó ń ṣẹlẹ̀ gangan nílùú yìí. Ìbéèrè méjì lẹ béèrè lọ́wọ́ mi. Àkọ́kọ́ ẹni àwọn agbénipa pé wọ́n ti wọ ìlú Ogun State ní Abẹ́òkúta ní Ráúndà. Ojúwòye kọ́ o ohun tí Olúwa bá mi sọ̀rọ̀ lé lórí ẹ̀ ní January ní 31st
mo sọ fún gbogbo àgbáyé pé Olúwa sọ fún mi pé àwọn agbénipa máa wọ ìlú Ògùn state lápapọ̀ pàápàá Abẹ́òkúta wọ́n máa jí àwọn èèyàn gbé lọ́tùn lósì pé kí n bá lè mọ̀ pé àwọn Yorùbá gangan ni wọ́n ń ṣe agbédegbà fún àwọn Fúlàní tí wọ́n fi rí àwọn nǹkan yẹn ṣe ohun tó Olúwa sọ fún mi ní January nìyẹn lórí àwọn agbénipa mo lóde máa pọ̀ wọ́n máa jí ni gbé káàkiri gbogbo àwọn ìgbèríko ní ìlú ní Ògùn state ní gbogbo Ògùn state lápapọ̀ pé wọ́n á tún dé ìtorí ìlú tí mo wà gangan pé wọ́n á tún wá jí àwọn èèyàn gbé ń bẹ̀ Olúwa dẹ̀ sọ pé ìran yóò tí ì dúró pé ṣùgbọ́n ká ló máa gbàdúrà pé torí wọ́n máa jẹ́ ọ̀pọ̀lọpọ̀ pásítọ̀ gbé àwọn olùṣọ́ àwọn pásítọ̀ gospel church àwọn Zion wọ́n máa jí wọn gbé lọ́tùn lósì pé Olúwa ní ká lọ gbàdúrà kí wọ́n lè rí wọn mú. ọ̀rọ̀ rèé ẹ̀yin aráalé ìjẹ́ ti gbọ́ báyìí kó má dàbẹ́ ni pé èmi nìkan ṣo ni mò ń gbọ́ ẹ tẹ̀ má bínú pàápàá ní ọjọ́ mẹ́ta yìí sẹ́yìn ni a gbọ́ ìròyìn kan ní Ilé Ifẹ̀ níbi tí wọ́n ti jẹ́ ká mọ̀ pé ọ̀gbẹ́ni olówó kan ìyẹn Abdulrahman Adédoyin tó ní Hilton hotel kódà ó tún ní hotel ó ní iléèwé tí ń ṣe Odùduwà college sí ìlú Ilé Ifẹ̀ a gbọ́ pé ọmọ kan ṣaláìsí nínú inú hòtẹ́ẹ̀lì yìí nígbàtí ẹni ṣaláìsí kí àwọn èèyàn tó débẹ̀ a gbọ́ pé wọ́n ti sin kò pẹ́ ẹ̀gbọ́n ẹ̀ tí ń ṣe Gbadé ló bá bọ́ta pé ẹjọ́ òun wá àbúrò òun o pé iléèwé ló dákọ̀ pé òun lọ yẹn ní Ilé Ifẹ̀ pípé òun fẹ́ lọ tẹ̀síwájú nípa ìmọ̀ ẹ̀kọ́ òun tí ń ṣe masters ǹjẹ́ pẹ̀lú gbogbo nǹkan tá kàn ń gbọ́ dó wọn ti yá ká mọ̀ pé jọ Wednesday wọ́n máa dájọ́ ẹ̀ àmọ́ lọ́tún lósì débi pé àwọn ọmọ Nàìjíríà pàápàá ti ń dá sí olóògbé yìí ó fi àwọn òbejì kan sílẹ̀ ó fi àwọn ìyàwó sílẹ̀ ó fi ẹbí àti ará ó fi wọ́n sílẹ̀ débi pé àwọn ará ìlú ìpapà sọ pé rárá o àwọn ò ní gbà arákùnrin kan tí wọ́n ń ṣe Oríyọmí Hamzat ló jẹ́ kí àwọn ọ̀rọ̀ yìí kó hàn sí gbogbo ayé pátápátá wípé arákùnrin yìí kan ó mọ̀ ń pa ẹ̀ kódà atúpẹ́lẹ́nu wòlíì kan wípé ọ̀gbẹ́ni yìí ó mọ̀ nípa ikú tó pa arákùnrin yìí wípé kátẹ̀kàn wò lọ́tọ̀ wípé èèyàn wá sí hòtẹ́ẹ̀lì yìí ó jẹ́ kú ẹsẹ̀kẹsẹ̀ ẹ̀ ti yá a sí wọ́n máa débẹ̀ wọ́n ní pé wọ́n ò rórúkọ ẹ̀ mọ́ láàrin ìwé wọn ò rí mọ́ bíi pé ó jọ gàté kò jọ gàté ó fẹ́ sára rìn kò fẹ́ yé ẹnì kankan mọ́ kí ni ojú ìwé títí nǹkan tẹ̀ ń rí sí ọ̀rọ̀ ìgbọ̀ngàn pàápàá ní pàtó. kí a tó lè sọ tọ́lọ́run wí ní ìfojúwò gbà tí ọ̀rọ̀ yẹn káàkiri gbogbo ìlú Nàìjíríà lákọ̀ọ́kọ́ ó yẹ kí wọ́n ti hòtẹ́ẹ̀lì máa yẹn pa ni kọ́kọ́ ti pa kọ́ tu skul yẹn pa because àwọn òbí kan ti ń pariwo already tẹ́lẹ̀ pé àwọn ọmọ wọn ń dín yàtọ̀ sí pé báyìí lolúwa wí o ní ìfojúwò àwọn ọmọ Nàìjíríà gan wò pé ibẹ̀ yẹn ò ṣe bí táwọn lè kọ́ àwọn ọmọ wọn sí pé torí sí làwọn ọmọ wọn ń dín kí ọ̀rọ̀ èyí tó ṣẹlẹ̀ ló tẹ̀ yẹn tó wá ṣẹlẹ̀ ìyẹn láfojú rí gbà táwọn àwọn ọmọ ìjọ mi wọ́n bèrè lọ́wọ́ mi lórí ọ̀rọ̀ Ilé Ifẹ̀ yẹn pé dáàdì mo fẹ́ kẹ́ ẹ gbàdúrà ẹ tẹ̀ sọ ohun tó lù wá wí lórí ọ̀rọ̀ yẹn mo wá ní ọ̀rọ̀ yìí ṣé ká gbàdúrà sí ọ̀rọ̀ yẹn ò kọ̀ wá tẹ́ bá fẹ́ ká gbàdúrà sí ká gbàdúrà sí gbà tí mo gbàdúrà Olúwa sọ fún mi pé ẹ̀bi ló wà lórí Adédoyin kò sí ọ̀nà tí wọ́n lè gbé gbà bí Ọlọ́run bí èèyàn bá dá tí ò bá dá dáadáa Ọlọ́run máa dá fún Adédoyin torí mo rí pé ó kú by hanging. ọ̀rọ̀ rí o ẹ̀yin ará ilé ó ń gbéra bọ̀ díẹ̀díẹ̀ nìyẹn o wọ́n ti jẹ́ ká mọ̀ wípé Adédoyin mọ̀ nípa ikú tó pa Adégòkè ìyẹn tí Timothy tó kú sí Hilton hotel ní Ilé Ifẹ̀ but ẹ má bínú o àwọn kan máa ń pọ ọkùnrin yìí ní maye of Ilé Ifẹ̀ èmi rò pé bí wọ́n sọ pé olówó ṣohun gbogbo tán ìyá ní ìjọmọ tálíkà àbílẹ̀ yìí rò sí. tó bá gbé ìyá máa tẹ ìjọmọ tálíkà tẹ́lẹ̀ ní ìwòye tèmi yàtọ̀ sí báyìí lolúwa wí tó bá gbé ìyá fẹ́ jọ Timothy pé kó má lè ní agbára láti kí ẹjọ́ ilé tẹ̀síwájú ó yẹ kí ẹjọ́ yẹn ti wọlẹ̀ Ọlọ́run yes Ọlọ́run ní ó lọ́wọ́ sí ìgbẹ́jọ́ yẹn lẹ́jọ́ ṣe ń lọ kí wọ́n lè dá dáadáa níwájú Ọlọ́run àti níwájú àwọn èèyàn
ó yẹ ká ti mọ̀ pé olówó lọ́wọ́lọ́wọ́ tá a wà yìí olówó Abdulrahman kò lè ṣe ohun gbogbo tán torí Ọlọ́run ti intervene sóhun tó wà nílẹ̀ lọ́wọ́lọ́wọ́ yìí. ìyẹn ni pé a lọ sẹ́wọ̀n lóòótọ́ àbí kò ní lọ bá. kò sí ẹni tó lè sọ ẹjọ́ yẹn ò lè pè ẹ́ bí Nàìjíríà kò síbi tó sì lè dá Adédoyin máa jẹ̀bi ẹ̀sùn apààyàn. ó ga o ó ń bọ̀ wọ́n ní àwọn láńdẹ́ẹ̀dẹ́ nítorí pé wọ́n ti fẹ̀sùn tiẹ̀ kan àwọn tv kan àwọn bíi Wo TV MKO ìyẹn Tibetan Mass Celestial kan tó máa ń jìn ìrírí kákàkiri yẹn wọ́n fẹ̀sùn kan wípé àdàbí o tóun bá mọ̀ nípa ẹ o àmọ́ tóun bá fi lè mọ̀ nípa ẹ o gbogbo ègún tí ń bẹnu Kùránì o àti tí ń bẹnu Bíbélì o a ṣe sórí àwọn èèyàn wọ̀nyí. ẹ má bínú because ní ìwòye ọmọdé tọ̀dọ̀ mi o èmi tẹ̀ rò pé bí ó lè má mọ̀ nípa ẹ àmọ́ àwọn èèyàn ń tẹnu mọ́ pé irọ́ ni báwọn lọ ṣe máa pa èèyàn sínú òtẹ́ èèyàn àbí kéèyàn kàn kú sínú òtẹ́ wọn á fi aṣọ wé fún àwọn fúnra wọn lọ sí wọn tó wáyé tíkẹ́ẹ̀tì ẹ̀ pé ó wá sínú òtẹ́ yẹn àbí kò tiẹ̀ já tíkẹ́ẹ̀tì rárá àmọ́ kí Elédùmarè ọba kó máa ṣọ́ wa èmi gbàgbọ́ pé ibi tí ojú àwọn èèyàn ò tó ojú Ọlọ́run ṣe kéde ó tó nípa ti ìpaní nípakúpa ti orílẹ̀-èdè yìí ká padà sí ibẹ̀ báyìí tó ń ṣẹlẹ̀ orílẹ̀-èdè yìí àwọn kan sọ pé èmi ni ti Tinubu àwọn kan sọ pé èmi ni ti Peter Obi àwọn kan sọ pé èmi ni ti Àtíkù kódà wòlíì kan tiẹ̀ tún sọ wípé wọ́n lọ sọ fún Àtíkù kó máa fi akáṣífù tó fi ní ọdún mẹ́rin sí tó fi ní ojú owó tí ń bọ̀ wá lò ègé pé kò tún ní wọlé ẹ má bínú kí ni ẹ̀yin rí sí àbí kí ni Ọlọ́run fi tẹ̀ sọ fún yín nípa ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ ní ìlú ìgbọ̀ngàn.